jẹ́ n kọ́kọ́ gbọ́ bí ọwọ́ àgídìgbò yẹn ṣe ń dún ná. lọ ẹ tá ẹnì ṣòlẹ̀ kí ṣẹ̀kẹ̀rẹ̀ náà tẹ̀lé. wàá ṣeré ẹ máa bó kó lọ fà. ẹ jọ̀wọ́ mú gbáre mi dé kí ló wí. ẹ jọ̀wọ́ mi gbáre mi dé adéyẹmí ká ẹ̀yìn sọmọrí ó ní fàájì o. bíná bá wọlé òkùnkùn. àgídìgbò ni wọ́n gbé wá lónìí kì í ṣe ògìdìgbò. àwọn ìlú aláwo tó máa ń ga bíi gorodóòmù yẹn wọ́n á fi igi há ní gbogbo etí ògìdìgbò nìyẹn. wọ́n máa ń ta àgídìgbò ni wọ́n ń lu ògìdìgbò ni. ẹ mọ láǹfààní àti rí nǹkan tí wọ́n ń pè ní àgídìgbò lónìí. bàbá ẹ bá ń gbé àgídìgbò yẹn jáde. òun lọ gáà mi fẹsẹ̀ múlẹ̀ ń gbé sókè yẹn. wọ́n ti dìsáìn eléyìí. àgídìgbò yẹn gangan lẹ̀ ń rí yẹn. ṣé ẹ rántí ọ̀rọ̀ tí mo sọ ń gbà kan? tí mo sọ ń pé àwọn èèyàn máa ń pa òwe pé lówe lówe là ń lùlù àgídìgbò. tí mo fi yànnàná ẹ̀fẹ́rẹ́ ń jógínjọ́ yẹn. gbé àgídìgbò kọ́ ló wà ń bẹ̀. ìyàtọ̀ tí òrùjú ní ń bẹ láàrin àgídìgbò àti ògìdìgbò. ìlù ní ògìdìgbò. ọlọ́run ọba mi lọ́ba ọ̀rọ̀ o. àbá wa ń fi kan mú kan fi kan mú kan fi kan gbá kan fi kan gbà kan fi kan yí kan fi kan yí kan fi kan fẹ́ kan fi kan fẹ́ kan fi kan tún kan fi kan tún kan ọlọ́run ọba mi ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe yàn. fẹsẹ̀ múlẹ̀ mo wá sọ̀rọ̀ kan nípa àgídìgbò mo sọ̀rọ̀ kan nípa ògìdìgbò ṣùgbọ́n àwọn èèyàn ń dà á pọ̀ mọ́ra wọn. ọmọ kékeré ń fẹsẹ̀ múlẹ̀ ọmọ kékeré dìde Yínká tó ń ṣètò ṣùgbọ́n gbà míì ojú ọmọdé a máa tóhun tójú àgbàlagbà ò tó nígbà míì ọmọdé a sì mọ rí ju àgbàlagbà lọ tó tó ṣe bí òwe gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ ètò kó máa róòlù nítorí pé ibi tá a dé àfi ká mọ́ mú wa. mo ṣàlàyé pé ọ̀tọ̀ ni àgídìgbò mo ṣàlàyé pé ọ̀tọ̀ náà ni ògìdìgbò. bàbá ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni òótọ́ ni àgídìgbò ó yàtọ̀ sí ògìdìgbò. èwo làgídìgbò èwo lògìdìgbò. ògìdìgbò ó jẹ́ ìlù tí wọ́n máa ń lù nínú ààfin. àwọn ọba ló máa ń jó àti àwọn ìjòyè wọn máa ń jó díẹ̀díẹ̀ wọ́n máa ń gba díẹ̀díẹ̀ ni. mo ṣàlàyé fáwọn èèyàn níjọ́ kan mo ní ògìdìgbò yẹn náà máa ń lò pé kòtò ayé dà ẹ wo kòtò ìmú tí gbìngbìntì àwọn yàmí Yéwándé ló máa ń lù ó yá nìṣó lẹ̀. bí a bá gbọ́ nínú orin bàbá wa Haruna Ṣọlá kọ́lọ́mbà wa fọ̀rọ̀ kẹwọn wọn náà sọ wọn ní lówe lówe là ń lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ní ojú òmọ̀ràn ló ní láti mọ̀ ni mo wí kó má lọ bí òwe kọ́ rárá. ọ̀gá mi fẹsẹ̀ múlẹ̀ ṣé rí ngbà tẹ́ sọ kínní yẹn àwọn àgbàlagbà kan tó bá òun náà òwe yẹn kọ́ lẹ́nu níṣó yẹ kó pé lówe lówe là ń lùlù àgídìgbò òun náà ti gbádìí sáṣẹ tún òwe yẹn mú wàsà nínú orin Haruna Ṣọlá. gẹ́gẹ́ bí bàbá wa Alhaja Haruna Ṣọlá bí wọ́n ṣe sọ nínú orin wọn kan wọ́n ní lówe lówe là ń lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ní ojo òmọ̀ràn ló ní láti mọ̀ ni mo wí kó má lọ bí òwe kọ́ rárá. òwe kọ́ rárá pé kó má lọ bí òwe kọ́ rárá mò ń bọ̀. àgídìgbò ni wọ́n gbé wá lónìí kì í ṣe ògìdìgbò. ògìdìgbò gangan ni fẹsẹ̀múlẹ̀ ti ṣàlàyé fún wa yẹn. àwọn ìlú aláwo tó máa ń ga bíi gorodóòmù yẹn wọ́n á fi igi há ní gbogbo etí ògìdìgbò nìyẹn. ẹ mọ láǹfààní àti rí nǹkan tí wọ́n ń pè ní àgídìgbò lónìí. àgídìgbò yàtọ̀ sí ògìdìgbò kó papọ̀ mọ́ra wọn rárá. bàbá ẹ bá ń gbé àgídìgbò yẹn jáde. òun lọ gáà mi fẹsẹ̀ múlẹ̀ ń gbé sókè yẹn. wọ́n ti dìsáìn eléyìí. àgídìgbò yẹn gangan lẹ̀ ń rí yẹn. àgídìgbò lẹ̀ ń wò lọ́wọ́ wọn yẹn. àwọn èèyàn ti ń sáré lọ bẹ wítíwítì. ẹ ṣàgídìgbò rè ó ṣe wá dàbí bọ́ọ̀sì spíkà báyìí. bágídìgbò ṣe rí gangan nìyẹn. lónìí mọ̀ láǹfààní àti sọ fún yín pé ẹ̀ ń gbọ́ ohun tó ń já àgídìgbò ni bó ṣe ń dún gangan sétí ẹ̀ mọ́ tún gbọ́ lónìí. wọ́n máa ń ta àgídìgbò ni wọ́n ń lu ògìdìgbò ni. ìyàtọ̀ tí òrùjú ní ń bẹ láàrin méjèèjì. fẹsẹ̀ múlẹ̀ ẹ bá ń pílẹ̀sì ẹ̀sẹ̀ yín. mo fẹ́ káwọn èèyàn gbọ́ bó ṣe ń dún gangan. ìyá àgídìgbò tó yàtọ̀ sí ògìdìgbò. àwọn èèyàn ti ń wò nú ilé pé báwo ló ṣe fẹ́ mọ́ ọdún náà. ẹ jẹ́ kó wà convenient fún yín. mo fẹ́ káwọn èèyàn gbádùn àgídìgbò yẹn. bọ́lá ń bá kádàrá èmi náà mọ́ freestyle sórí àgídìgbò yẹn. Déyínká ló ń ṣètò eléyìí yàtọ̀ tí òrùjú ní ń bẹnu ọmọ gidi àti ọmọ láńgídí. ọmọ gidi ń Déyínká níkànnì ọmọlúàbí. táàmù páàsì mẹ́sẹ̀gì sẹ́yìn èèyàn wá lówe lówe là ń lùlù ògìdìgbò. títa báyìí ni wọ́n ń ta àgídìgbò. ẹ jẹ́ n kọ́kọ́ gbọ́ bí ọwọ́ àgídìgbò yẹn ṣe ń dún ná. ọ̀rọ̀ nìyẹn sọ báyọ̀. ọ̀rọ̀ nìyẹn sọ ọ̀rọ̀ wo ló sọ. abojú wo tó. lè abojú wo tó. mo ní kó ní ṣẹ̀kẹ̀rẹ̀ náà tẹ̀lé wọn wá. bàbá ẹ fún mi ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn díẹ̀ náà. háyà yé bẹ́ẹ̀rẹ̀ nìyẹn. yé bẹ́ẹ̀rẹ̀ tó tan mọ́ Àyìnlá Ọmọwúrà. ẹ ṣáà ń gbọ́ pẹ́rẹ́kẹ́tẹ́. mo sọ fún yín kẹ́ mọ́ fẹsẹ̀ rájọ́. bàbá ó yẹ ẹ ta kínní fún mi fẹ́ kẹ́ ẹ ta kó lọ ẹ ta ẹnì ṣó lẹ̀ kí ṣẹ̀kẹ̀rẹ̀ náà tẹ̀lé.
ṣeré ẹ máa bó kó lọ fà ohun àgídìgbò lẹ̀ ń gbọ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jọ̀wọ́ mú gbárí mi dé ó pọ̀ ẹ jọ̀wọ́ mú gbárí mi dé Adéyínká ẹ̀yin sọmọrí ó ní fàájì o ẹ jọ̀wọ́ mú gbárí mi dé kí ló wí ẹ jọ̀wọ́ mi gbárí mi dé Adéyínká ẹ̀yin sọmọrí ó ní fàájì o bíná bá wọlé òkùnkùn yé bẹ́ẹ̀rẹ̀ bíná bá wọlé òkùnkùn bẹ́ẹ̀sẹ̀ múlẹ̀ bíná bá wọlé òkùnkùn ńlá ti sálọ o iná ràn ta ló máa jó yé bẹ́ẹ̀rẹ̀ ló ń ta jẹ̀gẹ̀rẹ̀ sí Àdìsá Kàsímù ní ya gbogbo wa bẹ́ẹ̀sẹ̀ múlẹ̀ ló ń ta àgídìgbò yẹn yé ẹ jọ̀wọ́ mú gbárí mi dé Adéyínká ẹ̀yin sọmọrí ó ní fàájì o wá ṣeré ẹ jọ̀wọ́ mi gbárí mi dé kí ló wí ẹ̀yin sọmọrí ó ní fàájì o iná bá wọlé òkùnkùn ńlá ti sálọ o iná ràn ta ló máa jó iná ti ràn ta ló fẹ́ jó mi ò fẹ́ gbé nǹkan kan sókè mọ́ kó máa lọ bẹ́ẹ̀ wá ṣeré wọn dágbére nílé gbére páwọn ìyá mi onínúure ìmí ìtún nìyẹn torí pé nú àwọn bàbá tí wọ́n ń lo kinní nígbà ayé wọn làyìnlá ọmọ wúrà wà nínú àwọn tó ń lo ìyẹn àgídìgbò yìí ní tani wà nínú àwọn tí wọ́n ń lo àgídìgbò yìí ń gbà ayé wọn nínú wọn náà ni bàbá wa Haruna Ìṣọ̀lá wà àti bàbá Gani Àgbà àwọn náà ń lo àgídìgbò yìí bàbá kan tí a ń pè ní Adégétọ̀ nílùú Òkè ìmí ni wọ́n tún ń ta yẹn wàá ṣeré iye bẹ́ẹ̀ ni jẹ́ mọ́ gbọ́sẹ̀ kẹ̀rẹ̀ yẹn sétí o gbáyì àwọn tí wọ́n wà ní ilé mo fẹ́ kí wọ́n mọ̀ tàdíréke dáadáa bó ṣe máa ń dùn gangan nìyẹn ẹ̀yin tẹ́ ń gbọ́ Àyìnlá Ọmọwúrà ẹ̀yin tẹ́ mọ́ ń gbọ́ Haruna Ìṣọ̀lá ọ̀run rẹ fáwọn tí wọ́n pu ilẹ̀ kínní òun ní fẹsẹ̀ múlẹ̀ ń ta fún wa yẹn àwọn èèyàn mẹ́sẹ̀ẹ̀jì mi ń bí kéde Yínká ètò ẹ̀ ìtún yàtọ̀ bẹ́ẹ̀ ni o bàbá mi Fàsíù bàbá yìí ń sọ̀rọ̀ yé bẹ́ẹ̀rẹ̀ ń bí ẹ jẹ́ kó máa lọ́ntì yín. ọ̀dà gbére nílé gbére fáwọn ìyá mi onínúure mọ̀dá gbére nílé ó pọ̀ gbére fáwọn ìyá mi onínúure. ìyá bá sọ mí lọ́fọ̀kan kára bàtà ìyá mi ló lóde ọ̀dà àlọ́bọ̀ yín lọ́wọ́ rẹ̀ nù o. Màjèṣì ni mí mo sì ń bẹ̀rù àgbà. Mo dé lórin lọ́rọ̀ pẹ̀lú orí pípé Léyìnmíká ó ṣe nìṣólẹ̀ Àyìndé Síkírù mọ̀ bẹ̀rù àgbà. Kọ́lọ́hún má gba kẹ̀kẹ́ yín pátápátá níṣó tó máa lo bẹ́ẹ̀. Kọ́lọ́hún mọ̀ gba kẹ̀kẹ́ yín ta ni ọmọ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ kọ́lọ́hún mọ̀ gba kẹ̀kẹ́ kọ́lọ́hún mọ̀ gba kẹ̀kẹ́ mọ̀ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ tani ọmọ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ kọ́lọ́hún mọ̀ gba kẹ̀kẹ́ ẹ̀yìn wọ́n fowó ra kẹ̀kẹ́ yín táwọn bàbá yẹn bá fẹ́ kọrin ọ̀tẹ̀ ńgbà yẹn wàá ṣeré fẹsẹ̀ múlẹ̀ ẹ gbọ́ Sọ́ọ́nì ọmọ Arẹwà tó dá gidigbo mọ̀ yé wọ́n fowó ra kẹ̀kẹ́ yín ẹ̀yin alábòsí tẹ̀ ń gbọ́ mi wọ́n fowó ra kẹ̀kẹ́ wọ́n fowó ra kẹ̀kẹ́ sọ pé majority. mo ń bọ̀ mo fẹ́ kí wọ́n tún tún ọwọ́ mi mú wá bàbá ẹ tún mú mi wá fẹsẹ̀ múlẹ̀. yé bẹ́ẹ̀rẹ̀ nìṣó ńlẹ̀ yé bẹ́ẹ̀rẹ̀ àṣẹrẹ ẹ ṣe. àwọn èèyàn ń pè burúkú mo sì máa ṣojú òpó lẹ̀ ṣé ń gbádùn àgídìgbò yẹn tá a bá ti ń sọ̀rọ̀ àfi ká máa mú rẹ́fẹ́rẹ́nsì wá káwọn èèyàn lè mọ orí ta lóòótọ́ làwọn ọmọ ìmọ̀ nǹkan tí wọ́n ń sọ. wọ́n máa róòlù níkànnì Splash 106.7 FM ẹ bá ti ń gbọ́ dé Yínká ẹ mọ́ ọmọ bí ètò tó yà lára ọ̀tọ̀ mo fẹ́ fi orin ìgbàlódé kan mo fẹ́ fi wọlé sínú ẹ̀ yé ọdún lọ sópin o bàbá rere fi sọ̀rẹ́ jọ wá o tọmọtọmọ ohun tí ó pa wá lẹ́kùn o lọ́dún tuntun ohun tí ó pa yín lẹ́kùn o lọ́dún tuntun yébẹ̀rẹ̀ máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere ọdún lọ sópin o bàbá rere ẹ ṣe
ló tó rò lọ tèmi nìyẹn ọba báyìí ló tẹ̀yìn erin fọn tó ní tún yàtọ̀ fi sọ̀rẹ́ sọ gbogbo wa o tọmọtaya ohun tí ó pa wá lẹ́kùn àbí kí n sọ pé kò sọ fúnra ẹ sọ pé ohun tí ó pa mí lẹ́kùn o lọ́dún tuntun ohun tí ó pa ẹ lẹ́kùn o lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere sọ́wọ́ mi tún wà tẹ́ tó lè múlẹ̀ yé bẹ́ẹ̀ rẹ̀ mò ń bọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ọwọ́ yẹn pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ mo wá fẹ́ béèrè kan lórí àgídìgbò ẹ̀kọ́ ni bàbá yín lónìí ni ẹ jogún ẹ̀ ni àbẹ́jí gbé lọ́dọ̀ àwọn èèyàn. àjígbé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ program táwa ṣe ó ṣe jẹ́ bí àjígbé yẹn lẹ wá ti kọ́kọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ program táwa ń ṣe nípa bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà so à ń fẹ́ káwọn èèyàn máa rí àwọn nǹkan táwọn bàbá wa ti lò kọjá sẹ́yìn so àwọn ń ṣe program lórí àgídìgbò ńjọ́ kan ọmọ kan bí mi léèrè pé báwo ni àgídìgbò tí Alhaji Àyìnlá Ọmọwúrà máa ń dárúkọ nínú orin torí táyìnlá Ọmọwúrà bá ń kí àwọn ọmọọṣẹ́ lọ a máa dárúkọ orúkọ àwọn ọmọọṣẹ́ àti iṣẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ni Olúgbòde Àrẹ̀mú lálágídìgbò so òun ló ń lo àgídìgbò fáyìnlá Ọmọwúrà. abẹ́ni ẹni bàbá sọ pé kíní kan Akin Olúgbòde ìkòkò ńlá ti dé wọn mọ́lẹ̀ Olúgbòde Àrẹ̀mú òun ni Olúgbòde yẹn náà òun náà ló ń lu Àyìnlá kọ́ ìyá orúkọ yẹn ló fi kọrin ní pé àti Olúgbòde. bàbá ẹnìkan tiẹ̀ ń béèrè ń bí bàbá mi dáadáa wọ́n ní Yébẹ̀rẹ̀ ti kú ṣé ọmọ ẹ̀ ní eléyìí. àkọ́bí wọn. ok àkọ́bí Yébẹ̀rẹ̀. Yébẹ̀rẹ̀ tí wọ́n ń dárúkọ yẹn òun ló lùlù fún Alhaji Àyìnlá Ọmọwúrà láti volume 10 títí dé volume 15. nígbà ayé wọn. bẹ́ẹ̀ni nígbà ayé wọn. Yawarisi olóògùn náà ní well done sàn ń gbádùn kí ló dé ẹ má jò lọ dá gbogbo oògùn nu o so mò ń gbádùn yín. so bí ọmọ yẹn ṣe wá ń béèrè lọ́wọ́ mi pé báwo ni àgídìgbò ṣe ń dún nínú orin àpàlà so wọ́n á ń ṣàlàyé fún un àṣebí mi ṣe post iṣẹ́ yẹn tí mò ń ṣàlàyé fún yẹn ẹni tó ná àgídìgbò yìí ó ń wo àgídìgbò yẹn nínú ilé ẹ̀ báyìí. tí wọ́n wò pé mò ń bọ̀ nígbà míì nǹkan tí èèyàn ní tí ò wúlò fún èèyàn a sì wà nínú ilé ẹlòmíì ó sì ní ìdí ẹ̀ bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn mò ń gbádùn yín lọ. ó wá ní pé òun wá ń rò lọ́kùnrin pé bọ́mọ yẹn ṣe ń ṣàlàyé bá àgídìgbò ṣe máa ń dùn èmi ìfẹ́nu sọ fún pé ó máa ń dún tó ń torí mo máa ń gbọ́ nínú orin yẹn bó bá ń dún nínú orin Haruna Ṣọlá Àyìnlá Ọmọwúrà. àwa gbọ́ tiẹ̀ dá mọ̀. so bí ẹni ẹ ṣe wá sọ ẹni wá ní pé òun rò lọ́kùnrin pé àbóhùn ṣe ń rí kinní báwo ni kò bá ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí nínú fídíò yẹn bó ṣe ń ṣàlàyé nǹkan yẹn so ńgbà tó di bínú tèmi náà ṣe rí òun ló jẹ́ kémi àti ẹni yẹn lájọ pàdé bá ṣe wá pàdé ló wá sọ pé òun wo fídíò kan tí mò ń sọ̀rọ̀ nípa àgídìgbò pé òun dẹ̀ ń wo àgídìgbò yẹn báyìí ló bá ní kó yá òun ò lè gbé nǹkan yẹn fún mi lọ́fẹ̀ẹ́ pé bọ̀ máa fowó ra àgídìgbò yẹn mo dẹ̀ fún lówó nígbà tó jẹun tó wúlò fún wa ni. bẹ́ẹ̀ni iye tó wà lọ́wọ́ mi kọ́ mo ti fi ra àgídìgbò yẹn gbaná torí inú mi dùn láti rí gan inú mi dùn láti rí torí ohun téèyàn ń ṣàlàyé tí ò rí bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ ẹ mú ọwọ́ mi ìwà ẹ tún ta àgídìgbò àkókò wà àjọ máa ṣètò yìí parí ni. àgídìgbò lẹ̀ ń gbọ́ yẹn bó ṣe máa ń dún gangan nìyẹn ṣé ẹ mọ̀ pé mo ti kọrin Àyìnlá Ọmọwúrà sí tẹ́ ẹ bá gbàgbé mo ti kọrin Haruna Ṣọlá sí tẹ́ ẹ bá gbàgbé màá tún wá mú kan wá náà bí wọ́n ṣe ń kọ́ yẹn náà ní inspiration ṣe mọ́ wá tọ́ mọ́ gbé sí ẹ̀yin obìnrin ẹ rọra jó ẹ ṣe mọ́ ẹ mọ̀ pé ṣe mọ́ ọjọ́ ní December 25 Ọlọ́run ní jẹ́ gbogbo wa ó jóná ohun àrílóde máa wí lé Àyìndé Adéyínká ohun àrílóde máa wí lé Àyìndé Adéyínká ohun àrílé pé ṣòde ni wọ́n máa gbọ́ o torí pé ọ̀rọ̀ mi lọ lówe àwọn àgbààgbà. mo fẹ́ kí kinní yẹn dún dáadáa díẹ̀ ìjọ sì ń bọ̀ tá a mọ̀ gbé ògìdìgbò wá ẹ ní sùúrù ògìdìgbò yàtọ̀ sí àgídìgbò ṣùgbọ́n táwọn èèyàn bá ń pa òwe yẹn wọ́n á máa ní lówe là ń lùlù àgídìgbò tẹ́ ń gbóhùn ẹ̀yìn kì í ṣe ìlù tí wọ́n bá ní what is àgídìgbò tí wọ́n bá ní kí ní ń jẹ́ àgídìgbò dàbí àpótí spíkà tí wọ́n fi ń kọrin láyé àtijọ́ tó ní àwọn irin aago wíníwíní létí báyìí irin yẹn ni wọ́n ń ta tó ń dún yẹn nínú ọdún yìí mo fẹ́ forin kan sí ni kó ní ṣùgbẹ́ abániṣe ló lè bá wa ṣe níkànnì Splash FM yìí abániṣe ló lè bá wa ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò kó mọ́ róòlù pẹ̀lú Déyínká mo sọ wípé abániṣe yóò sì bá yín ṣe nínú ayé abániṣe yóò sì bá wa ṣe ẹnìkan mẹ́sẹ̀jì mi pé Yínká o ń bọ́ sí bírèèdì mi orí gbogbo ọ̀ ní fọ́ abániṣe ló lè bá wa ṣe
gbogbo wa pátá abániṣe ló lè bá wa ṣe o torí gbogbo ọ̀rọ̀ tí ń dùn wá lọ́kàn abániṣe ló lè bá ọ̀rọ̀ tí ń dùn wá ọ̀rọ̀ tí ń dùn wá lọ́kàn abániṣe ló lè bá wa ṣe abániṣe yóò sì bá ọ ṣe bó ṣe ń gbé tòyìn yẹn gangan sọ pé abániṣe yóò sì bá mi ṣe sọ bẹ́ẹ̀ tẹ̀lé dé yín ká sọ pé abániṣe yóò sì bá mi ṣe gbogbo ọ̀rọ̀ tí ń dùn mí lọ́kàn abániṣe yóò sì bá ọ̀rọ̀ tí ń dùn mí yé bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń dùn mí lọ́kàn ẹsẹ̀ múlẹ̀ yóò sì bá ọ ṣe abániṣe yóò sì bá gbogbo wa ṣe pátápátá ẹ ṣe mọ gbọ́ ara bí abániṣe yóò sì bá wa ṣe gbogbo ọ̀rọ̀ tí ń dùn wá lọ́kàn abániṣe ló lè bá ọ̀rọ̀ tí ń dùn wá gbogbo wa pátá ọ̀rọ̀ tí ń dùn wá lọ́kàn abániṣe ló lè bá tí ń bá ní kíkiri yọ̀mọ́ lọ báyìí orí èmi fúnra ara mi ń wú àwọn èèyàn kan ń gbọ̀n nínú ilé àwọn èèyàn mẹ́sẹ̀jì kéde yín ká ò ní ṣe wá léṣe láàrin ìṣera wa léṣe entertainment program lélẹ́yìí gbogbo nǹkan tó máa jẹ́ kó máa yàtọ̀ tó máa jẹ́ kó máa unique ẹsẹ̀ múlẹ̀ gan tó ń ta àgídìgbò wọn ti trabayé fẹsẹ̀ múlẹ̀ abániṣe yóò sì bá ọ ṣe ìyẹn nínú ayé abániṣe yóò sì bá ọ ṣe o àní gbogbo ọ̀rọ̀ tí ń dùn ẹ́ lọ́kàn abániṣe yóò sì bá ọ̀rọ̀ tí ń dùn ẹ́ fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí ń dùn ẹ́ lọ́kàn abániṣe yóò sì ìyànda o lálékè ìyànda abániṣe yóò sì bá ọ ṣe olórin ní lálékè abániṣe yóò sì bá ọ ṣe gbogbo ọ̀rọ̀ tí ń dùn ẹ́ lọ́kàn abániṣe yóò sì bá ọ̀rọ̀ tí ń dùn ẹ́ lálékè ó yá ọ̀rọ̀ tí ń dùn ẹ́ lọ́kàn abániṣe yóò sì bá ọ ṣe. àwọn èèyàn tún náwó fún mi ní stúdíò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìkànnì Splash 106.7 FM ìkànnì ọmọlúàbí lábẹ́ òkúta ń bí lábíọ́láwé mo sọ wípé ọlọ́run mọ̀ gba kẹ̀kẹ́ ẹ̀yìn káyé gan má gba kẹ̀kẹ́ ẹ̀yìn àyà ẹ̀jẹ̀ ń gbọ́sẹ̀ kẹ̀rẹ̀ yẹn náà kọ́lọ́run mọ̀ gba kẹ̀kẹ́ ẹ̀yìn káyé gan má gba kẹ̀kẹ́ ẹ̀yìn ta ni ọmọ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ kọ́lọ́run mọ̀ gba kẹ̀kẹ́ ọmọ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ ta ni ọmọ pé kẹ̀kẹ́ lẹ́sẹ̀ kọ́lọ́run mọ̀ gba tá a bá ní àmọ́ lọ báyìí àbí nǹkan orí ìparí ọdún sí i gbóhùn làgídìgbò ìṣedún ṣé ẹ mọ̀ ń pé adá mẹ́mórì àwọn Àyìnlá Ọmọwúrà padà adá mẹ́mórì àwọn Haruna Ọ̀ṣọ́lá padà adá mẹ́mórì àwọn Tani padà Babalẹ́gbàá Yusuf adá padà Ọlátúnjí adá mẹ́mórì àwọn bàbá Adégétọ̀ ìlú òkè yẹn àti dá padà kọ́lọ́hún mọ́ gbá gẹ́gẹ́ ayọ̀ mọ́ gbé kẹ́ ayọ̀ mọ́ gbé gẹ́gẹ́ ẹ̀yin kìíní Ọlọ́run ní jẹ́jẹ́ ẹ dáálé. mo kàn máa sáré highlight ọ̀rọ̀ àgídìgbò yìí ni ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ bá rí nǹkan kan rí àbí tẹ́ ẹ ní nǹkan ìgbàlódé àbí nǹkan ìgbàlódé tó ti padà di nǹkan àtijọ́ nínú ilé tẹ́ ẹ bá rí pé bàbá yín ló ní kinní ẹ mọ́ gbìyànjú àti sọ ọ́ nù tó bá jẹ́ pé ẹni tó ní àgídìgbò tí bàbá ẹ̀ gbé lẹ̀ yìí tó bá jẹ́ pé òun wọ̀ pé kí ni gbogbo pàǹtí yìí tó bá jẹ́ pé ó ti sọ ọ́ nù ni ṣé ẹ mọ̀ pé àní láǹfààní àti gbé wá sórí ètò jẹ́ ń gbà pé ẹyọ kan sí i ká lè mọ fèyí ṣe lọ ẹ̀lú ẹ̀mọ̀ káàsán ó kọyìn láti bọ̀lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ó kọyìn. kí lẹ fẹ́ bá wa sọ nípa àgídìgbò ṣé ẹ ti gbọ́ rí ṣé ẹ ti rí rí. mi ò tí ì gbọ́ rí o mi ò tí ì rí o bó ṣe ń lu mi. in fact ẹnìkan tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ ń sì yìí bọ́ọ̀lẹ̀dẹ̀ ni o ó ní ògbọ́ program tó ń ṣe yẹn fẹ́ interest ó ní láìkì ìlú yẹn. so nígbà wa kò máa fara mi rìn ní ìtòrí ẹ̀ máa ṣe gbogbo bí ìdílé bá máa tó ní tẹ̀ǹkọ yẹn. ṣé kìí ṣe pé ẹ lọ ń kọ bí ẹdìyẹ sórí àgídìgbò. bí mo ṣe wá sí yẹn bó ṣe lọ kòkòrò nǹkó ṣẹ́ ń gbọ́. ìgbà wo láti méré kúrò lórí pọ́tìrì. ó fẹ́ gbé lọ bẹ́ẹ̀ ó ń bá lọ ó bẹ́ẹ̀ máa bá a lọ ni ọlọ́run ọba mi ló ṣe bẹ́ẹ̀. mo káwọn pípù yẹn lágbára ọlọ́run òkùnkùn wa pọ̀ dáadáa. àmín ẹ ṣeun jàre ìyá mi mọ́yà ṣáù látolómọrí ẹ ṣe.